ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè màṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. ẹ ṣé o. ó tún ṣẹlẹ̀ lónìí lónìí lọ́wọ́ tó bà wọ́n àwọn ajínigbé nípínlẹ̀ Ògùn ó tún ṣẹlẹ̀. àwọn ajínigbé yìí tibọ́tibọ́ ní wọ́n ti ẹ̀tún yìnbọn. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ń bọ̀ lórí báwọn ajínigbé yìí bá ṣe di rírí mú. ta ni wọ́n ń lé bọ̀ ta ni wọ́n wá sí ìpínlẹ̀ Ògùn ta ni wọ́n fẹ́ jí gbé àwọn wo ló mú wọn. ibo lọ̀rọ̀ wọn dé dúró wọ́n ní wọ́n ti fà wọ́n fún DPO ọlọ́pàá lágbègbè yẹn lágbègbè Ewékorò ṣùgbọ́n ibo lọ̀rọ̀ wọn ò já sí ẹ wo fídíò yẹn. ẹ̀yin olórí burúkú tẹ̀ wá jí wọn gbé kíni. ló pé àwọn ọdẹ ìbílẹ̀ lónìí àwọn ọmọ ẹgbẹ́ OPC So Safe àti àwọn agbófinró tí wọ́n dí àwọn Fúlàní ajínigbé yìí lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ ní tá a bá máa wí. ẹ̀yin Fúlàní ajínigbé wọ̀nyí àṣírí yín ò ní bò láéláé ẹ jíyàn gbé ẹ máa gba owó tabua nígbà míì ẹ gbowó ẹ tún ṣekú pa á. bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ Yorùbá wa kan náà ti ń darapọ̀ mọ́ wọn àwọn kàńdá nínú rẹ̀ sí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lágbègbè Ewékorò àwọn OPC ṣiṣẹ́ nípínlẹ̀ Ògùn So Safe ṣiṣẹ́ wọ́n mú wọn ṣẹ́kún wọ́n sì fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́. ìdí náà tá a ṣe sọ pé Yorùbá ni ò gbọ́dọ̀ sún àsùnpìyè lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a gbọ́dọ̀ sàsùnpìyè nígbà kankan o àfi ká ṣiṣẹ́ kárakára nípa ṣíṣààbò láyìíká wa ládùúgbò kọ̀ọ̀kan. wọ́n ti rú àwọn ará bíi lágbára náà torí pé ńṣe ni wọ́n wá láti fi wá lò wọ́n fóṣèlú ìyẹn àwọn Fúlàní yìí wọn ò sì lọ mọ́. ẹnu bodè wá sí rèé kò bodè gba ìyàwó ló wà bó bá ti jọmọ Fúlàní ó láǹfààní àti wọlé tó ń ti màálù ẹ̀ àti kó ìrẹsì wọlé lógún àti kó ìrẹsì wọlé lọ́rùn ṣùgbọ́n tó bá ti jẹ́ pé Fúlàní ni ìrọ̀rùn ló bá dé. nígbà bá sì ń kó màálù wọlé tìbọntìbọn ni bẹ́ẹ̀ bá ní kí ni wọ́n fi AK-47 ṣe wọn náà fi ń dáàbò bora wọn. torí ẹ̀ ni Yorùbá ò ṣe gbọ́dọ̀ fìgbà kankan ṣàsọpìyè ilé kọ̀ọ̀kan stíríìtì kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣààbò lórí ara ẹ̀ bó ṣe gbọ́dọ̀ wà nìyẹn. yàbẹ́rẹ̀ rí wọn báyìí wọ́n ṣojú kóńkó lálẹ́dẹ́ òǹkò àwọn ajínigbé burúkú ó lágbára. nígbà bá tó lọ́dún 2023 báyìí wọ́n ó tún dìbò gbogbo tó kù báyìí kò tó oṣù mẹ́ta mọ́ wọ́n ó tún dìbò. àwọn ọ̀pọ̀ ọmọ Yorùbá míì náà tó jẹ́ alátẹnujẹ dìbò síbẹ̀ gbogbo ìrònú tí wọ́n ní báwọn ó ti gbowó owó tí ò tán ṣẹ́ tí ò tán yà tí ó fi kún ìyà wọn kí wọ́n gbowó kí wọ́n lọ rè dìbò gbogbo tó wà lọ́kàn tí wọ́n nà. bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ lẹ́mọ̀ ṣe ẹ jìyà ẹ tún jẹ́wọ́ ìyà ẹ jìyà jẹ́wọ́ ìyà torí ẹ̀ ń kọ́ gbogbo ìgbésẹ̀ wa
ó yẹ kó jẹ́ pé láti ṣàrídájú òmìnira Yorùbá, láti rí i dájú pé Yorùbá gbọ̀n ìyànà, ká gbọ̀n ìyá wa nù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá, ìyẹn ló ṣe pàtàkì níbi tá a bá dé yìí. ọlá tán rọrùn ti dé, ẹ wá bá wa yọ, ẹ bá wa jó. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń ta jíjẹ mímu, aṣọ wíwọ̀, ohun èlò ìtọ́jú ilé, ilẹ̀ fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà. Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́. Dọ́là Touch ni o. Ká gbọ̀n ìyá wa nù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá, ìyẹn ló ṣe pàtàkì níbi tá a bá dé yìí. Ó ṣe kókó níbi àbádé yìí torí pé a gbọ́dọ̀ tún máa tẹ̀síwájú láti máa jìyà àṣọ. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ ṣé o. Iṣẹ́ wa fúnlẹ̀ wa o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá, ibo wa làwa lọ, ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. ọlá tán rọrùn ti dé, ẹ wá bá wa yọ, ẹ bá wa jó. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń ta jíjẹ mímu, aṣọ wíwọ̀, ohun èlò ìtọ́jú ilé, ilẹ̀ fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà. Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́. Dọ́là Touch ni o. ó kárí láyé ọmọdé yìí Dọ́là Touch International tó kárí ayé kílẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ò rí tilẹ̀ yìí ní tàbí tókè òkun ẹ jẹ́ ká mọ̀ láti bí oúnjẹ tá à ń jẹ àwọn jíjẹ tilẹ̀ òkèèrè tó ń ti ìlú United States of America wá irú ráìsì wo lẹ fẹ́ tẹ́ ò rí basmati rice delta rice caroline rice brown rice àti pa excellent rice ẹ̀wà tí wọ́n ti bóná wà tẹ̀lé fi ṣàkàrà àti mọ́mọ́ àwọn oúnjẹ tilẹ̀ wa ń kọ́ èlùbọ́ ṣakítì kì í bàjẹ́ èlùbọ́ gẹ̀dẹ̀ tó gbó gàrí tó ṣe tẹ̀lẹ́bà tó tún ṣe mu òróró ìlú òyìnbó àti pupa ilẹ̀ wa pọ̀mọ́ ìjẹ̀bú tó ṣara lóore àwọn ohun mímu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi soda drinks tá à ń pè ní minerals àti ensure drinks tó dáa fáwọn àgbàlagbà imported fruit juice lóríṣiríṣi cranberry juice tó ń fọ kíndìnrín fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara oògùn 180 tó ní èròjà vitamin nínú fún àgbàlagbà àti tọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ìpápánu ìpápátẹ̀lẹ̀ ọlọ́kan òjọ̀kan fáwọn ọmọdé àtàgbàlagbà candy chocolate coconut chinchin banana chinchin pẹ̀lú wheat chinchin fáwọn tí kò nífẹ̀ẹ́ sí flour àtúnlẹ̀ supply yìí níbi ayẹyẹ ìnáwó yòówù kẹfẹ́ ṣe ní Dọ́là Touch à ń ta àwọn aṣọ wíwọ̀ ìgbàlódé fọkùnrin àtobìnrin aṣọ wíwọ̀ fáwọn ọmọdé látọmọ ọdún kan sọmọ ọdún méjìlá èyí ẹ̀ tó 12 years old trousers polo shirts skirt and blouse gown underwear lóríṣiríṣi fún takọtabo singlet boxers brazier àtàwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn bàtà ramanda quality fancy shoes tí ò lẹ́lẹ́gbẹ́ Dọ́là Touch lẹ́ ó ti rí gbogbo ẹ̀ o àwọn ohun èlò ilé lọ́lọ́kan ọ̀jọ̀kan ohun èlò ilé ìdáná ohun èlò ilé ìwẹ̀ lóríṣiríṣi imported ní gbogbo wọn láti ìlú USA ìpàrọ̀ olóòórùn dídùn lóríṣiríṣi Averron perfume body spray cosmetics tissues paper towel body cream àwọn wigs lóríṣiríṣi
lóríṣiríṣi àtàwọn ohun àmúṣaralóge mìíràn ní ti tàlàáfíà ara wa Dollar Touch ń gbìyànjú o wọ́n ta diagnosing machine tá a fi ń ṣàyẹ̀wò ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gàgàrà àtàwọn àìsàn mìíràn tó ń bàgọ́ ara fínra body massage machine wà tá a fi ń tora walker bike fáwọn arúgbó kẹ̀kẹ́ àwọn ọmọdé ògbẹ́yìn monitoring machine tí ó mọ tàyín lólobó pa àwọn ọmọ yín ti jí ìlédìí àwọn arúgbó àti tọmọ kékèké diapers ó pọ̀ nílẹ̀ bàbẹ̀dọ̀ ní ti ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀bùn ìgbéyàwó ẹrù ìdáná àtẹ̀bùn yòówù kẹ́ lè nílò ẹ kàn sí wa ní Dollar Touch a tún lè bá yín mú aṣọ ẹbí àǹkó fún ìnáwó tàbí ayẹyẹ yòówù kẹ́ fẹ́ ṣe yálà ní Nàìjíríà tàbí lókè òkun home delivery service wà tá ò bá yín kó gbogbo tẹ́ bá rà nílé ìtajà wa débikíbi tẹ́ bá ń gbé lọ kò síbi tẹ́ ń gbé lọ tá ò ní bá yín gbé dé kò sì sí ohun tẹ́ béèrè tẹ́ ò lè ríra kò sí bẹ́ẹ̀ ti fẹ́ san owó ọjà tí kò tẹ́ wa lọ́rùn yálà ní dọ́là ní pounds tàbí náírà gbogbo ẹ̀ ní wẹ́bsáìtì wa lẹ ti lè rí gbogbo ohun tí ẹ bá fẹ́ rà o www.dollartouch.com pick up address níbi tẹ́ ò ti wá gba àwọn ẹrù yín ní number 1 Alade Street Oshodi Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dollartouchng@gmail.com Dollar Touch International shopping the easy way. Dollar Touch lẹ pé kíyàwó jẹ́. Dollar Touch.